ẹ ǹlẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ eré onítàn àkọlé eré tá a mú wá lónìí ní ojú àtúnra rí ojú àtúnra rí ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa bá ń ká lọ nínú ìtàn náà. Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Iléèwé kan bẹ ní ìlú Borípẹ́. Nínú iléèwé ọ̀hún, wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé olùkọ́ kan dé ni tí gbogbo èèyàn ń pè ní kìí gbọ́ kìí gbà. Inú iléèwé ọ̀hún náà wọ́n ti fún olùkọ́ náà lórúkọ o pé olùkọ́ kìí gbọ́ kìí gbà. Lóòrọ̀ ọjọ́ kan lórí assembly lórí ìlà níbi tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n ti kọ orin ọ̀gá ilé ẹ̀kọ́ ó bẹ̀rẹ̀ sí ní pè gbogbo àwọn olùkọ́ pé àwọn tó ti ní olùkọ́ tuntun mi o tí wọ́n ṣẹ̀ gbé wá sáàrin àwọn kódà olùkọ́ èyí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni torí pé olókéré púpọ̀ jù láàrin àwọn ó sì kọ́ akọ́ṣẹ́mọṣẹ́ ni níbi tí ọ̀gá ilé ẹ̀kọ́ ti ń sọ yìí lọ́wọ́ níbẹ̀ ló ti ṣe àfihàn olùkọ́ tuntun ọ̀hún tí wọ́n ṣẹ̀ ní tá a porúkọ rẹ̀ ní kìí gbọ́ kìí gbà bẹ́ẹ̀ sì ni arákùnrin ọ̀hún kìí gbọ́ kìí gbà ló kí gbogbo àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin èèyàn àṣẹ̀ṣẹ̀ sóge àparò àṣàyàtẹ̀lú arákùnrin olùkọ́ yìí ó fẹ́ràn pé kóun máa bá gbogbo àwọn ọmọ wí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yin náà mọ̀ bí irú àwọn olùkọ́ tẹ́ ẹ ní nílé ẹ̀kọ́ yín gbà náà lọ́hùn tí wọ́n á máa kẹ́gba kí máa na gbogbo àwọn ọmọ bó ti wù wọ́n kí gbogbo àwọn ọmọléèwé kan lè bá bẹ̀rù wọn ní ẹ̀yìn kọ́ yìí olùkọ́ kìí gbọ́ kìí gbà ó fẹ́ràn obìnrin lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe mọ̀ pé olùkọ́ kìí gbọ́ kìí gbà sabuké grade 2 grade 1 grade 2 tí wọ́n máa ń lò láyé ìgbà náà lọ́hùn ni ló fi bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ tó náà fi ń ṣiṣẹ́ olùkọ́ kò sì tí ì tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ torí láyé ìgbà náà lọ́hùn béèyàn bá ti ní sabuké grade 2 lọ́wọ́ tó dẹ̀ tó yanrantí dáadáa onítọ̀hún ti bẹ̀rẹ̀ àti máa ṣiṣẹ́ nù arákùnrin yìí ó tẹ̀síwájú ibi títí ń bá ìkan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ olùkọ́ sọ̀rọ̀ wípé àwọn ọmọ nínú àwọn ọmọ ẹ̀wọ̀n rọ́mọ̀ kan tọ́rẹwà ibẹ̀ lẹ́yìn tí ń dá lóhùn pé olùkọ́ kìí gbọ́ kìí gbà mọ́mọ́ dọ́dọ̀ àwọn ọmọ torí pé kálukú wọn ló ti lólúwa o bí wọ́n ti kéré máa ń wọ́n ti múra wọn sọ́wọ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì abáwọ̀bá wa nínú ọgbà yìí ni ó ní hàn àmọ́ èmi sọ fún ọ nù ó ní rárá o òun ọgbà bó làwọn ọmọ iléèwé àwọn ọmọ kéékèèké yìí bó ni wọ́n sì máa gbéra wọn tí wọ́n láwọn ọmọ fẹ́ra wọn orí ọ̀rọ̀ yìí ló wà tó dúró lé lórí ibẹ̀ làwọn ọmọ bíi mẹ́ta mẹ́rin ní wọ́n bá kọjá lárákùnrin ìbá pè kan nù wọn bó ti pè kan nù wọn ẹ̀yin kọ́ yìí ọmọ bá kan sọ̀rọ̀ nínú wọn bẹ́ẹ̀ ni ọgbà ìgbà tó tún yá ó tún rán kan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ sí pé kó bóun bá sọ̀rọ̀ òun nífẹ̀ẹ́ ni èyí ń dáhùn ó ní olùkọ́ tẹ́ ẹ̀ wá dàgbà ju irú ọmọ èyí ń lọ ní pàápàá jùlọ ó tiẹ̀ ti wá lólúwa gan àwọn á ní àtàlẹ́ni tí ń fẹ́ olùkọ́ ìbéèrè pé talẹ́ni tó máa ń bẹ̀rẹ̀ yìí ń fẹ́ ọwá sọ ẹ sì mọ̀ pé ńgbà tá a kéré bọ́mọ eke kálukú wọn ní tí máa ń fẹnu sọ fúnra wọn pé òun nífẹ̀ẹ́ rẹ o ìwọ náà nífẹ̀ẹ́ òun tí wọ́n sì jọ máa ń dọ̀rẹ́ kọ̀kọ̀ nígbà náà lọ́hùn bẹ́ẹ̀ bá gbàgbé wọn á jọ máa lọ lé wọn á jọ máa bọ̀ bẹ́yìn náà tí máa ń ṣe nígbà tẹ́ ẹ kéré tẹ́ ẹ wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ olùkọ́ yìí torí pé ọmọbìnrin yìí ọ̀gbà tó sì ti mọ àfẹ́sọ́nà rẹ̀ ó fojú àwọn méjèèjì ọmọ fi hàn nǹkan kí ni tó fi hàn bí kókó àwọn méjèèjì bọ́ sóde kó ní wọ́n lọ rí máa sánko láìṣẹ̀ láìrò bí kò dá àwọn méjèèjì kúnlẹ̀ kọ́ máa módùndú ìyà kéyìí ọmọkùnrin ọ̀hún bí ti wù ọmọ. ọ̀pẹ́ kò jìnnà àwọn méjèèjì yìí wọ́n sì mọ̀wé dáadáa èyí ọkùnrin ọmọwé obìnrin òun náà mọ̀wé ìgbà tí egbèrègbè tégbèrègbè wọn ò mọbi tí wọn ó ṣe sí mọ́ ọmọkùnrin yìí òun kàn wò pé ilé ẹ̀kọ́ tóun wà yìí níbi JS2 tóun wà yìí kóun kàn tiẹ̀ gbìyànjú wò ni bóyá òun ó lè ṣe ìdánwò òun bóyá òun ó rí mú
àbóhùn ò ní rí mú bó ti gbìyànjú ẹ̀ báyìí ọlọ́run bá ní ọ bọ́ sí bó ti bọ́ sí báyìí ẹ̀yin kọ́ yìí ọmọdékùnrin yìí bó ti gba ẹ̀kọ́ ọ̀fẹ́ nu ọgbà ẹ̀kọ́ ọ̀fẹ́ ló bá kọjá lọ sókè òkun nígbà tí ó dókè òkun ó lọ kọ́ ẹ̀kọ́ nípa àṣé ọjọ́ ló pẹ́ sí ìpàdé ìjìnà kọ̀lọ̀kọ̀lọ̀ tó padìyẹ òkú bọ́pẹ́ títí àwọn méjèèjì wọ́n padà fojú rinjú ẹ̀yin kọ́ yìí lẹ́yìn bí ọdún bíi 4 sí 5 ọjọ́ ti rọjọ́ èyí obìnrin náà ti parí iléèwé òun náà ti kúrò ńbẹ̀ ó ti bọ́ sí iléèwé gíga kálukú wọn ti ń kẹ́kọ̀ọ́ wọn lọ àwọn méjèèjì ò sì ti ra wọn lẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n sì ń bára wọn sọ̀rọ̀ lọ́tún lósì bí ti ṣe ń lọ kí wọ́n ní tí mò ń bá wa sọ arákùnrin kì í gbọ́ kì í gbà yìí ìgbà tó tó bí nǹkan bíi lẹ́yìn ọdún bíi 5 lòun náà ṣẹ̀ṣẹ̀ gbèrò pé ó dàbí ẹni pé iṣẹ́ tóun ń ṣe yìí ṣe olùkọ́ yìí ó ti wá fẹ́ ó dàbí ẹni pé ó ti pẹ́ tó báyìí jóun náà tẹ̀síwájú nílé ẹ̀kọ́ òun ó níwà ìwà lòkò bọ́pẹ́ títí á padà bá lọ́nà náà ni béèyàn bá su sọ́nà lálọ bọ́pẹ́ títí yóò padà lé esin lórí imí rẹ̀ lábọ̀ bọ́mọkùnrin náà ti parí níléèwé gíga látòkè òkun bẹ́ẹ̀ ló padà wálé ní kété tó délé tán iṣẹ́ tí ń dúró dé gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ àgbà àmì ẹ̀yẹ nílé ẹ̀kọ́ gíga lókè òkun lọ́hùn bẹ́ẹ̀ ni wọ́n fi sí ilé ẹ̀kọ́ kan gẹ́gẹ́ bí lẹ́tọ́rà nílé ìwé gíga ọ̀hún tó sì ń kọ́ àwọn èèyàn nípa ìṣirò ẹ̀yin kọ́ yìí nígbà tó tó àkókò kan nínú iléèwé ọ̀hún tí arákùnrin tí ń kẹ́kọ̀ọ́ ṣàdédé lọ́kàn rí ọ̀gọ̀rọ̀ àwọn èrò tọ́pọ̀ lọ́ọ̀kan níbi tí wọ́n ti pọ̀ tí wọ́n ti gbìmọ̀ pọ̀ tí gbogbo wọn ń wò ó kí ni tí ń ṣẹlẹ̀ ń bẹ̀rùn bẹ́ẹ̀ lórí ìyàwó rẹ̀ àfẹ́sọ́nà tó náà ń bọ̀ wá kí ní iléèwé náà àwọn méjèèjì pàdé ara wọn bẹ́ẹ̀ ni wọ́n kíra wọn wọ́n dì mọ́ra wọn inú wọn sì dùn wọ́n bá ní káwọn rọra máa márédè lọ kó tó di pé àwọn ọmọ lọlé ibẹ̀ lọmọbìnrin ìyá àfẹ́sọ́nà rẹ̀ ló bá sọ fún pé olólùfẹ́ mi mo mọ̀ fẹ́ bá àbúrò wa àbígbẹ̀yìn rọ́mọkẹ́ mo fẹ́ bá ìdánwò rẹ̀ tó ṣe ní àjọ jambu toró náà ṣe jambu òun náà fẹ́ wọlé ẹ̀kọ́ gíga kódà ìyá yín lọ́dọ̀ yín bí tẹ́ ẹ̀ ti ń ṣiṣẹ́ ibẹ̀ ló mú ẹjẹ ń lọ bá wò ó ọba ní ọdà òótọ́ mà ní ọyá já lọ ọdà bí ẹni pé ibi táwọn èèyàn ti pọ̀ ibẹ̀ ní á lẹ èsì ìdánwò wọn mọ́ àwọn tí wọ́n bá mú nílé ìwé yìí ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ wa nílé nígbà náà lọ́hùn bó ti bẹ̀rẹ̀ nu gẹ̀rẹ́gẹ̀rẹ́ ńgbà wọn ò débẹ̀ bí wọ́n ti débẹ̀ báyìí wọ́n bá wò láàrin ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn bí wọ́n ti tajú kan rí ẹnìkan nu ẹbí wípé táwọn rí wọ́n bá rí olùkọ́ kì í gbọ́ kì í gbà tóun náà ń wò láàrin àwọn ọmọ pé ṣé wọ́n mú mi ṣé wọn ò mú mi ṣé wọ́n mú mi ṣé wọn ò mú mi àwọn méjèèjì bá dúró wọ́n bá fọ́ kọ́ra wọn lọ́rùn ibi àti fọ́ kọ́ra wọn lọ́rùn ẹ̀yin kọ́ yìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n bá kí arákùnrin ẹ ǹlẹ́ o olùkọ́ wa nígbà tó náà tajú kán wọ́n bá wò wọ́n arákùnrin ìfẹ́ lè wọlé wọ́n bá wò pé wọn ò rò bóyá mo dá yín mọ́ o àmọ́ ojú ìfẹ́ jojú ẹni tí àwọn tí mo mọ̀ wọ́n bá ní àwa náà ní olùkọ́ wa níléèwé wa nígbà kan báyìí èmi rèé àfẹ́sọ́nà mi rèé tẹ́jọ́ máa ń bá wa wíńgbà náà lọ́hùn-ún ẹ̀yin ọmọ ẹ ti dàgbà báyìí ọkùnrin ti dé o bó wa ní sẹ́yìn náà ṣe ẹ ṣe ìdánwò ní ẹnikẹ́ ẹ wá wo èsì ìdánwò yín àbí ọ̀dà ọyẹ ẹ wá wò ibi tí olùkọ́ ti sọ̀rọ̀ lọ́ba ní òun náà mà wá wo èsì ìdánwò òun ni tóró wọn fẹ́ kí gbogbo àwọn ọmọ tóun náà ti kọ́ káńfò òun náà lẹ̀ sójú kan kódà ilé ẹ̀kọ́ yìí gangan ni lòun mú ẹ̀kọ́ nípa àṣírò ni lòun sì fẹ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọkùnrin àtọmọbìnrin méjèèjì bá wojú ara wọn ní wọ́n bá rẹ́rìn-ín arákùnrin ọ̀hún bá dá olùkọ́ rẹ̀ lóhùn ó ní olùkọ́ ibi yìí lèmi ti ń ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí olùkọ́ àgbà nípa ẹ̀kọ́ nípa àṣírò ni mò ń kọ́ àwọn ọmọ
nílé ẹ̀kọ́ yìí lẹ́kítọ́rà ni mí nílé ẹ̀kọ́ yìí. Kété tí olùkọ́ rẹ̀ gbọ́ yìí ọ̀fẹ́ lè wọlé lóòyẹ̀ ní ọ̀bá mọ tí ó ṣe mọ́. Níbẹ̀ ni làwọn méjèèjì ni wọ́n fi olùkọ́ sí, bẹ́ẹ̀ ni wọ́n wọnú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn tí wọ́n sì ń bá tiwọn lọ. Olùkọ́ ló bá kí ọwọ́ bẹnu ló bá bẹ̀rẹ̀ sí ní lomi ń bọ́ lójú rẹ̀ ní pòròpòrò. Àṣé lóòótọ́ ń lòwe àwọn àgbà wípé ojú àtúnra rí òwe àkàlàmàgbò. Yorùbá bọ̀ wọ́n pé òòṣà nìwà ìwà lòòṣà béèyàn bá ṣe mọ̀ ọ́ wù sí ni ó ṣe gbé ni mọ́. Ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ ńlọrọ̀ olùkọ́ yìí jẹ́ ṣé ẹ ti wá rí báyìí pé ojú a máa túnra rí òwe àkàlàmọ̀. Ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ fún olùkọ́ àgbà báyìí. Bàbá ń rò ó wípé ọmọ tóun kọ́ tóun sì máa ń lù tóun ò ṣe dáadáa sí ìwọ́n ni ó padà kọ́ òun ní yunifásitì báyìí àbẹ́ẹ̀rí nǹkan. Kí wọ́n á ní kóun ó ṣe o wọ́n sì ti mú òun nílé ìwé yìí ṣé kóun ó fi ilé ìwé yìí sílẹ̀ ni torí ìtìjú àbí kóun ó sì pàtìjú mọ́ra kóun ó máa kọ́. Èyí ni bàbá ń rò tí bàbá fi dorí kodò. Ojú a máa túnra rí o àṣé lóòótọ́ ni ojú a máa túnra rí. Kí ni kí n ṣe tọ́ ẹ̀yin tẹ̀ wá ń lé ńlá tó mú wá o. Kí ni kólùkọ́ àgbà ṣe? Ojú a máa túnra rí o ojú ti wá túnra rí báyìí ṣé kọ́ máa kọ́ farabalẹ̀ kọ́ máa kẹ́kọ̀ọ́ lọ nílé ìwé ọ̀hún. Bọ́wọ́ ọlọ́daràn tí ń farabalẹ̀ fáńkọ́ọ̀bù ṣé ni kí bàbá farabalẹ̀ àbí kí ni kí bàbá ṣe lábẹ́ ọmọ rẹ̀ tí ò ṣe dáadáa sí? Àbí kó fi ilé ìwé ọ̀hún lẹ̀ kọ́ gba kámú kọ́ mọ̀ wulẹ̀ lọ ilé ìwé mọ́? Kí ni kí olùkọ́ ṣe? Ẹja ríra lábẹ́ àríwísí. Nínú eléyìí tá a tún mú wá fún yín tó ti sẹ̀yìn náà rí àwọn wo lẹ́yìn náà ti jọ ní kanta yálà ẹ̀yin lẹ́sẹ̀ wọ́n àbáwọn la àbẹ́ ẹni lọ́sẹ̀ yín tí ẹ ti lérò pé ní gbàdájọ́ pàdé mọ́ tẹ́ ẹ wá padà tún jọ fojú rinjú bóyá láàyè míì àrò ọ̀tọ̀. A máa ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó pé à ń fẹ́ra wa àfẹ́ra wa mọ́. A máa ṣẹlẹ̀ láàrin lọ́kọláya, a máa ṣẹlẹ̀ nílé iṣẹ́, a máa ṣẹlẹ̀ nílé ìwé. Ojú àtúnra rí o òwe àkàlà. Kò ní jù báyìí lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń retí orogún ọjà apá kẹta ń bọ̀ lọ́nà ní kọ̀pẹ́kọ̀pẹ́. Ẹ lọ rèé subscribe sórí YouTube wa tá a pè ní àgbà wàá búra béwì òṣìọ́rí. Ibẹ̀ là á máa fi àwọn fọ́nrán wa lọ́lọ́kan ọ̀jọ̀kan sí tẹ́sí mọ́ gbádùn wa. Kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun èmi ti yín tòótọ́ Káyọ̀dé yín rèé ọmọ bíbí inú Àjàwó ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímú tábà lóògùn ọmọ ayé mi ọ̀dà àwa ìmọ̀ àṣepè ràn wá títí ìgbà míì ká láǹfààní àtijọ́ mọ́ fojú rinjú káyọ̀rọ̀ aláyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa o ire kàbìtì. Ẹ bá ń fi gbogbo àwọn àkòrí míì àbí ìtàn míì tẹ́ fẹ́ kí n sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ bá ń fi sábẹ́ àríwísí. Ẹ ṣeun o wọ́n máa kàn sí láìpẹ́. Hello my people, Nami be Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.